àjàmọ́ múrèdíyẹ òpẹ́. torí kábíyèsí ọba ìbà ni mo ṣe ọmọ ọba. ọmọ ọba ni wájà yẹ pẹ́. Adélékè máa wọlé ọ. ọmọ ọba ni wájà yẹ pẹ́. ó ti mọ̀ọ́yè náà jẹ. ọmọ ọba ni wájà yẹ pẹ́. ọkọ̀ tinú kẹ́mi ṣùṣì o. ọmọ ọba ni wájà yẹ pẹ́. bẹ́ẹ̀ni Sheikh Abdulhakeem wọ́n náwó kábíyèsí. ọmọ ọba ni wájà yẹ pẹ́. ẹ wo Sheikh Abdulhakeem ọmọ náwó ọlá o. Abdulhakeem ọmọ náwó ọlá. ẹ kú àdúró tì í tolú ọmọ. títí ni wọ́n mọ̀ ṣèdúpẹ́ fún ẹ o ṣeun. ẹnjìníà ẹ̀sùnmọ́ bíi Bọ́lá Jọrẹ wọ́n náwó ẹ̀ ṣe wọ́n ọba. ó náwó dọ́là pẹ̀lú páàsì bọ́lábọ́lá. Bọ́lá bẹ́bí ìyá rẹ̀ èso ìtì. Adéròjú mò ń gbọ́ ohùn ẹ. Bọ́lá bèbí ọlọ́pọ̀ ẹwà ayaba. Bàbá ẹnjìnìà BCBC ìyẹn nílùú London Olúwọmọ. Bọ́lá bèbí máa wọlé èyí fún jowó. Omele o omele o omele nìkan o. Omele o omele. Bọ́lá bèbí máa wọlé mọ́ra bọ́. Olówó Amẹ́ríkà mi sùwìtì mi Bọ́lá Bọ́lá. Bọ́lá bèbí ọmọge olóòjú àrédè. Èyí fún jòwó mi. Ó ń sanwó sọlá pé. Èyí fún jòwó mi Bọ́lá Bọ́lá London Amẹ́ríkà náà. Àwọn sọlá pé yèyé mi. Olúọmọ fi Jẹ̀bú Òmù. Mo náwó èjìrí ara sọ́kùn. Omele ni ẹjọ́ sún síwájú ẹnjìníà lẹ́yìn mi Àdìsá o. Ọkọ̀ Bọ́lá bẹ̀bí máa wọlé mọ́ra bá Ansom. Ọkọ̀ olówó dọ́là mi sùwìtì Bọ́lá. Ọkọ̀ náà olówó dọ́là mi ò máa máa ṣe. Wọ́n náwó sọlá pé mi sùúsì mi máa bá ẹ délé. Ṣé ń bá mi tọ́jú wá síwájú gbogbo gbẹjúlékè? Ògbà síwájú ìgbẹ̀júlékè ní ti ilé kòkó. Aláwọ̀ àbí kọ́mọ́dì ikú yàwá mi.
Mọ́sọ́lá pé bèbí ẹ káyàbá Sweety o. Mọ́sọ́lá pé bèbí mi Àtinúkẹ́. Yèyé Olúọmọ Àtinúkẹ́. Bàbá olóyè máa ń wọlé o. Oníyẹ bàbá olóyè tẹ́lẹ̀gàn ló ṣòro. Ọmọ ọba tó tún joyè ọba Adélékèdè bọ̀ wálé. Kábíyèsí lọ́la Adélékè ọba ni. Ọmọ ọba ní ẹ mọ̀ bá ń pa Prince Adélékè. Ọmọ ọba ní ẹ mọ̀ bá ń pa Prince Adélékè o. Ọmọ ọba ní ẹ mọ̀ bá ń pa. Ọkọ Tinúkẹ́ o lórí mi. Ọkọ Tinúkẹ́ ò lórí mi o. Ọmọ ọba ni ẹ má bá pa. Adélékè ń wò máa pè ẹ́ o. Adélékè ń wò máa pè ẹ́ o. Adélékè ń wò máa pè ẹ́ o. Adébọ̀wálé ọkọ Tinúkẹ́ bèbí ìyọlọ́pọ̀ wẹ́wà. Adélékè ń wò máa pè ẹ́. Ṣé ń bá mi tọ́jú ọ̀tún bá sanwó ọlá ìṣíwọ̀? Adélékè ó máa pè ọ́. Lẹ́yìn fúnjọ́wọ́ mi àwọ̀ tó ń bá sanwó ọlá onílù ìṣíwọ̀. Adélékè ni wọ́n máa pè ọ́. Bàbá Débísí bàbá ajá mi wò. Ọkọ Tinúkẹ́ ọlọ́yàyà. Bàbá Adéyẹmí, bàbá Adéyẹmí, bàbá Latifatu, Ọlọ́run má jẹ́ omi ní ṣòro. Bàbá Adéyẹmí. Bàbá kún wà ní ìṣíwọ́, èyí fún jòǹwó ẹ̀. Ẹ bá mi kí bàbá kún wà, gbogbo ìṣíwọ́ ní tìlé tó kò. Gbàdó ọlọ́yàyà ọmọọba. Bàbá gún wa náà rè o. Bàbá gún wa ọmọdé burú kò tán o. Ó burú kò tán wá bójú ẹ̀. Sọjọ́ kan ṣoṣo wá nírò kò ń jà ní. Bàbá gún wa náà fún mi ẹ̀ orí. Bàbá gún wa ti ṣíwọ̀. Àwo Prince ọba kó má fi kú yàwá. Ọ̀túnba náwó Kọ́yìndé Yusuf wọ́n náwó Ọ̀túnba ìṣíwọ̀. Wọ́n náwó ọmọ Kọ́yìndé mi o. Ọ̀túnba ń bọ̀ o ẹ yàgò lọ́nà o. Bàbá gún wa ọba kó má fi kú yàwá. Bàbá gún wa Sàlájì rọ́bà o tọ̀ba lómi lọ. Àlékún o ó nílé mọ̀sálàmọ́ kí tó wálé. Bàbá gún wa àlékún o ó nílé mọ̀sálàmọ́ kí tó wálé. Bàbá gún wa àlékún o ó nílé mọ̀sálàmọ́ kí tó wálé. Bàbá tí o sálàmọ́ ẹjọ́ bẹ̀rẹ̀ àròyà. Gbogbo ìṣíwọ̀ bàbá gún wa o. Ìṣíwọ̀ kò ní bàjẹ́ lọ́la ọlọ́run ọba. Ṣé ń bá mi tọ́jú Ansan Maliu ọmọba? Náwó náwó mọ́ tó ń wá. Náwó náwó mọ́ tó ń wá. Náwó náwó kì í sàpà. Àlùbáríkà. Náwó náwó kì í sàpà. Èyí tó ń bẹ nílẹ̀ má bàjẹ́ o. Àlékún ire kò kárí. Èyí tó ń bẹ nílẹ̀ má bàjẹ́ o. Àlékún ire kò kárí. Tó ń bá mi
tọ́jú bá sọ̀rọ̀ adéyẹmí ẹ̀ bá ń kọ́ mọ́ bá. èyí mẹ́nu kú mi ọmọ bá adéyẹmí bá sọ̀rọ̀ àgbàlagbà òye mi o. ọmọ bọ́lá sálámì mi àkókò arówó sádìní ló mú o. arówó sádìní ló mú àbúrò olúwọ́ mọ́. arówó sádìní mi máa bá ẹ délé. àwo bọ́ọ̀bà gún wa o. ọba mọ́bàlá wọ̀jẹ́ o bá mi sámi. arówó sádìní jó fún mi. arówó sádìní jó fún mi. arówó sádìní mo bá lọ́wọ́ mo bá mú ẹ o. arówó sádìní ọmọ arówó sádìní àbúrò tààrọ̀ bẹ́ẹ̀ arọ́bẹ̀kẹ́ ìṣíwọ̀ àbúrò tààrọ̀ bẹ́ẹ̀ arọ́bẹ̀kẹ́ ìṣíwọ̀ àwọn sọ́jà ọmọ ogun dípẹ́. lóyún fún jọ̀wọ́ ọmọ arówó sádìní mi ọmọ arówó sádìní mi ọmọ arówó sádìní mi. arówó sádìní mi arówó sádìní mi Sunday máa wọlé o olúwọmọ Sunday máa wọlé olúwọmọ. Asam Sunday máa wọlé o olúwọmọ Sunday máa wọlé olúwọmọ. Ìkóyàwó ṣe àǹsọ̀ Sunday máa wọlé o. àǹsọ̀ Sunday máa wọlé o. Gòdìpẹ̀ máa wọlé o mo gbà fún ẹ. aláṣẹ Ṣàgámù Palace Hotel. bàbá akọ́nira mọ́ ni mi bá mi tọ́jú. arówó sádìní orí ẹ̀ ò ní burú láéláéláé. yèyé olúwọmọ máa ń wo olè ọmọ sọlá pé tinúkẹ́ bèbí mi sùwìtì. ayọ̀ bàbá olóye Prince Adeleke o. bàmí máa wọlé mọ́ra bọ́ o. olúwa ọmọ gbogbo Ṣàgá ní tìlẹ̀ Tógó. Number 1 bàtà funfun aṣọ funfun àwọ̀dálẹ̀ funfun olúwa ọmọ fún Ṣàgámù làwọn àgbọ̀ pátápátá. Àjí Ahmed wọ́n náwó olúwọmọ fún gbogbo Ṣàgámù. aláṣẹ Ṣàgámù Palace Hotel. onílé yami. onílé buta. Buhari international òyìnbó elépo. Buhari
Nigeria limited bóa ọmọ olówó dúró ọmọ olówó jẹ́ o. bàbá alámẹ́dà tọ̀lọ́hún dalọ́lá ó náwó tolú ọmọ èèyàn lọ́wọ́ jẹ́ o àbáyọ̀mí ọ̀tá òjẹ́ ọmọ ọlọ́mọ apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ gbogbo àsìkò ní ìtànà tó mú ọmọ ewúrẹ́ gúdúgbẹ́ tó nù lóhùn o wọ́n ní ẹ má máa mú lọ yìí o bàbá yìí kì í ṣẹgbẹ́ ẹgbẹ́rán àmọ́ ọmọ ni ó bua international ọmọ ọba ọmọ ló mú o ọmọ ló mú o ọmọ méjì ọmọ méjì o ọmọ ló mú ọmọ ló mú járe lé orí oyè ìsúndé òye. ọmọ ló mú járe lé orí oyè ìsúndé òye. ọlọ́run ò jẹ́ járe lé o orí oyè ìsúndé òye. àwo nua àwo ṣẹ́gó ọ̀gá nua àwo ṣẹ́gó mi bọ̀bọ̀ níbẹ̀ ní ìlà o wọ́n náwó tọ́lọ́hún ò jẹ ọmọ olómọ járe lé orí oyè ìsúndé òye. ọmọ olómọ járe lé o orí oyè ìsúndé òye. ó ṣe mo dúpẹ́ à ń sọm nua o àgùntàsọ lò ọ̀tá ọ̀báyọ̀mí ọlọ́run ọba ò fún wọn ṣe nua bàbá gbogbo boys láàpapọ̀ pàtà ọgbàtà nua àwòṣẹ́gò orí yẹ òní jẹ́ òtẹ́ àwọn kábíyèsí ọba àwùjalẹ̀ níjẹ̀bú èyí fúnjòwò nua máa bá ẹ délé àwọn ọmọ olómù apẹ̀ràn ọmọ ọlọ́rọ̀ àgógó àsìgbà nítọ̀ náà tó mú wọn ọmọ bá jájò jájò èrò ya jájò bíjó bá yá jájò jájò bíjó bá yá jájò takọtabo ẹ jájò bíjó bá yá o jájò ẹ jájò bíjó bá yá. ìbòjú mo sùn àdìsá òkì orí ni. ìbòjú mo sùn àdìsá òkì orí ni. tó bá di fẹ̀rẹ̀ ọwọ́ àṣálẹ̀ orí ni. ó di kùtùkùtù lówùúrọ̀